wàhálà ń bọ̀ jọ̀gọ̀dì tí ó ń kóra jọ yìí àwọn èèyàn kan ti sọ pé bí ọ̀rọ̀ EndSARS náà ṣe wọlé dé wẹ́rẹ́ nìyí o kí ológìsì tó ṣẹ kíní ọ̀hún ti bí ìgè ó ti bí àlùbí pàpà bí wọ́n ti ń pariwo burúkú nìyẹn ọ̀dọ́ sì láwọn fẹ́ kò ju kí Bọ́lá Tinubu máa lọ kí ó má tún ṣe olórí orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kan sí i ọkùnrin tí wọ́n ń pè ní very dark man ìyẹn náà ni ó ti orílẹ̀-èdè China dé ó sì ti wọ̀lú lòun fúnra ẹ̀ pàpà tí kéde wípé òun ti dé síjọba Bọ́lá Tinubu lọ́rùn àti pé àkànbí ọmọ olórí rẹ̀ ti gé àwọn èèyàn orílẹ̀-èdè yìí kulẹ̀ látàrí ètò ààbò tó mẹ́hẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ Nàìjíríà kò tún gbọdọ̀ gbà á láyè kó ṣe president Nàìjíríà lẹ́ẹ̀kan sí i ṣẹ́yìn náà ti ní fídíò yìí bí wọ́n ti ṣe ń pariwo nìyẹn o ẹ máa bá wa ká lọ. I don't know what they arrest them now. What's going to happen here? So they say they come and they want to arrest them. They go see everybody give way. Thought they want to fire them. Where would they go like this now? This guy don't show that airport too. I've been here the revolution start. Moscow! That would have fooled me! Tẹ́ ò bá gbàgbé wàhálà ìjínigbé láyé ìjọba PDP nígbà tí Goodluck Ebele Jonathan ṣe lórí gan làwọn ọmọ ẹgbẹ́ ìṣèlú alátakò ìyẹn APC fi bi ìjọba ọ̀hún wó láyé àwọn Lai Mohammed kí olójú sì tó ṣẹ. Nígbà wàhálà ìjínigbé àwọn ọmọléèwé ní Chibok níṣẹ́ ni ìjọba Jonathan wó ni Muhammadu Buhari bá wọlé sọ bíi elékùrọ́ rabaraba tó bá ẹgbẹ́ òṣèlú PDP látìgbà náà kò tí ì tán òun. Bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ọ̀hún pàápàá kò rọ́wọ́ yọ dáadáa mọ́ lágbo òṣèlú èyí tó wá délẹ̀ yìí àwọn kan ti sọ pé àwọn ọ̀tá Bọ́lá Tinubu ló wà nídìí iṣẹ́ ọ̀hún wọ́n láwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ báńdíìtì tú ìlú mọ́ Tinubu lórí. Wọ́n ní bí ìbò ti ṣe kù sí dẹ̀dẹ̀ yìí níṣẹ́ ni wọ́n fẹ́ fi bà á láyé jẹ́ òun wọ́n fẹ́ kó bá a kó má lè padà wá lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ sí Goodluck Ebele Jonathan nígbà kan.